ṣe ẹgbẹ́ alábòsí o ẹgbẹ́ lẹ́gbẹ́ DCB gbogbo ayé ló ti gbọ́. mo pè é bí ológun káàgá o wọ́n pè é bí ọlọ́gbọ̀n ìwọ ọ̀fà gbogbo ẹgbẹ́ December Sami babies mo ní ká máa ń gbóhùn ẹnu mi ò nílé níjẹ́ ní abẹ́ lọ́wọ́ ẹ̀. gbogbo Maryland Virginia connection mo ní tẹ́ ẹ bá wà ní ìkàlẹ̀ kẹ́ máa ń gbóhùn ẹnu mi. bẹ́ẹ̀ wá mọ̀ mí ṣé ń gbóhùn ẹnu mi ni èmi lọ́mọ ògbóni rẹ̀ ọmọ ògbóni rẹ̀ máa yẹ ẹnu. èmi làyàn tó ká ẹ̀ Chanter ọmọ ọlọ́wọ́ ọmọdé ọmọ lọ́wọ́ tí ó gbọ́dọ̀ jẹrun ẹdun o ẹdun ló wá síwájú tàbí ń pè nílé ọ̀wọ̀. táwa ló rán mi wá bí lọ́jọ́ òní gbogbo kọ́mítì DCB wọ́n ní èní ní ayẹyẹ gbogbo ọmọ ẹgbẹ́ DCB ó ṣọjọ́ bí ní December. ẹ wá gbọ́ bí olú gbogbo tí ń gbọ́ o àpárí àgbàgàn èyí tí wọ́n ń fọmọ ògùn sóde ọrùn ọmọ ògùn ló yọ títí lọmọ ògùn dọ́kìnní oṣó ló bá ń kórè ẹ̀yìn níbi ọ̀kọ̀ọ̀kan ní kó máa lù wọ́n pa àjẹ́ ló bá ń kórè ẹ̀yìn níbi ọ̀kọ̀ọ̀kan ní kó máa lù wọ́n pa ohun rere o ohun rere ohun rere o àgbẹ̀sẹ̀ tán lóhùn ògbóhùn mi rókun àlùkò ló ṣe tán lóhùn ògbóhùn mi rọ̀ọ̀sà. lónìí mo rí bàbá mi ọba kọ́dá yẹn ọba ṣẹ̀dá ọ̀run ni ó fún mi lójú kí n máa fi rí ó wá fún mi léhùn kí n máa fi pèdè. gbogbo ọmọ lọ́jọ́ ìbí tó bá wà ní ìkàlẹ̀ ẹ máa ń gbóhùn ẹnu mi o. ẹ̀yin ọmọ December 1st mo ṣe Bọ́lá tán dùn ní àdé mi o. ìwọ lọmọ ìgbẹ̀yìn ọmọ àjòrú lé nìyẹn àjòrú lé o. ọmọ àjòrú lé ní ẹ̀wọ̀n àpẹ̀kùn lẹ̀ dọ́gba ọmọ àpọ̀ dandan kankan kẹ́ tó mẹ́mú òwúrọ̀. Adékẹ́mi Àjọkẹ́ Adé o. ìwọ lọmọ jẹ tẹlú àṣà ọmọ jẹran mímímí tóun tẹ̀jẹ̀. Ìkòròdú ọ̀gá ni wọn o. onígbò màdé ni wọn mo nígbò máa wọ̀. gbogbo ọmọ December 2nd tẹ bá wà nìkalẹ̀ mo ní kẹ́ máa gbóhùn ẹnu mi ni. ọmọ Bọ́láńlé o Princess Àjìwọ́n ọmọ Bọ́láńlé aya Olúgbòde ọmọládé gà. ìwọ̀n lọmọládé ládé nìyẹn o. èmi wá súnmọ́ ọba níwọ̀n ẹgbẹ́ ìje mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ́ ẹ̀fà. ọmọ Kòròdú ọ̀gá nìyẹn ọmọ Ẹlùkù mẹ́lẹ́ o ọmọ Ẹlùkù mẹ́dẹ̀mẹ́dẹ̀ ọmọ aṣàlẹ̀ jẹjẹ bẹ́ẹ̀ ni òrobìnrin rí bí ogún bí ọgbọ̀n aya ń bẹ nílé wọn. ó ti pé 50 lóṣù yìí wá ṣèmí ìsìtòwó tán wọn lálá ikú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ nínú ayé o. Azizatu tó bá wà ní ìkàlẹ̀ máa dàgbọ̀ ìjọkọ̀jọ nílé níjẹ́ ní abẹ́ lọ́wọ́ ẹ̀. Aziza ọmọ lọ́jọ́ ìbí wàá gbó wàá tọ́ wàá fẹ́rígì jóbi. ọmọ December 4th Kate Akérèlé ọmọ ìsàlẹ̀ Èkó ni wọ́n o. ọmọ akéde ìlú ọgbọ́n ni wọ́n mọ akéde ìlú Tógùn alágbálúgbò mi ọmọ rọ́dẹ́dẹ́ mọ́jà. ọmọ December 5 Kàfáyà Àbẹ̀ní Àdé o Àbẹ̀ní Àdé o ọmọ sọ̀rọ̀ bí ni wọ́n ní ìsàlẹ̀ Èkó. ọmọ olúńlá ni wọ́n mọ lóòdò wọn mọ̀ gẹ́gẹ́ o. olúńlá tún ni wọ́n mọ lóòdò wọn sàn rẹ̀rẹ̀. ọmọ Kútẹ́ yàtọ̀ lóògùn. Ájì
ìyá Ṣàkírátù lọ́mọ December 10 ọmọ Dòsùnmú ní wọn o. ọmọ Dòsùnmú Abbas nígbà ìjà ọmọ bá àgbà ìjà ṣé kí n kó kìlì àwọn bàbá rẹ o. ìwọ lọmọ òkò má pé mo bú ọmọ bìdí jẹlẹ́ńkẹ́. òkò má pé mo bú ọmọ bìdí rìntìrìntì lábẹ́ aṣọ. òkòrè sẹ́ni wọ́n ìdí bọ́rọ̀ ọmọ bá àgbà ìjà. ọmọ kan ní ojú ogun òkò àlàkẹ́ ẹwà òkò kò jẹ́ ń bọ́kò méjì gbélé ọmọkùn ẹlẹ́rìn wọn lù fún gbọ̀ngàn gbọ̀ngàn wọn fọ́sẹ̀ lóko ọmọ Ajísọ́lá àlàkẹ́ nìyàn jẹ́ ń fi sẹ́kàn àjẹsẹ̀ rere ó bá mi dé gbọ́dẹ̀ ọmọ ẹkùlù kan ògòkè ọ̀rọ̀ ọmọ bá gbàjà ọmọ December 14th oríire Balógun ìgbọ́kọ̀dá ló ti wá Oǹdó ní gbogbo wọn ìwọ lọmọ òrójú ogún ọmọ jẹgbà àkàrà mọ́mọ́ mi ilé ọmọ mẹ́nẹ̀rìkìtì ògún onírè máa yẹ̀nà ìwọ lọmọ ògún onírè ọmọ ògún onírè máa rẹ̀ mú ṣékélé mo sì ń bọ̀ ní mi ò tí ì dé o. ọmọ December 14 ni mò ń kì lọ́wọ́lọ́wọ́ àbùkìyá aya show gold àdùgẹ́dẹ́ mi ò yẹ ní gold ọmọ Ẹ̀gbálúṣàbí nìyẹn gbogbo àkàlà Aláké nìyẹn ilé ọmọ àrídò polójú ogun bàbá tìyẹn lọ́rọ̀ yangun para gbàgbé wọ́n mú mi sẹ́mísẹ̀mí ní Mọ́kà ìwọ ló mọ mi olókunlẹ̀ gba ilé ọmọ orò ń pagi lo ọmọ orò ń pagi lóró ń pọ̀pẹ́. ọmọ December 16 Jubril bó ní kó máa ń gbóhùn ẹnu mi o. ìwọ lọmọ àgọ́ ọba lábẹ́ òkúta ọmọ táwọn gbàdé o. táwọn gbàdé nìyẹn ìsàlẹ̀ òòrùn ìwọ̀n dùn yùngbàyùngbà ilé ọmọ táwọn ń gbòòyè wọn fi rọ̀gbòyè lákẹ́jọ́ bí ní ọmọ aláṣẹ ire ọmọ December 18 Wálé Adébáyọ̀ Ṣàngó bí a bá pèrè àfìdá lálẹ́ gàràgà Ṣàngó kábíyèsí olùkóso ìwọ̀n lọ́mọ bógun dẹ́mọ̀rí bàbá rẹ̀ bá mi pé ewé eléré o mo lẹ́ bá mi pé ewé eléré o Ṣàngó ní balẹ̀ Àrẹ̀mú Ṣàngó ní balẹ̀ Agbọ̀rọ̀dún Ṣàngó ló rọ́mọ lógun bọ́mọ lọ Ṣàngó mi ò bá ti jà wá ẹ̀rọ pẹ̀sẹ̀ Ṣàngó níná ní mú iná lẹ́nu o. ìwà lọmọ òjò kù nírè wọ́n sì gùnfẹ̀ gìrì bí èrí ń fọn Oǹdó nìyẹn ọmọ ìjàjà Ògún ọmọ ọ̀rọ̀wọ̀rọ̀wọ̀ bí ọ̀dà alágbẹ̀dẹ ò bá rọ́pọ̀ mú wálé tọlọ́kọ́tà ládàá wọ́n máa rò lọ́nà òfò Stephen bámi kọ́lé o. ọmọ December 18 ó ti pọ́gọ́jì ọdún wàá pẹ́ wàá gbó bí olúgbogbo ti ń gbó wá pẹ́ bí àgbàgàn àgbà kan èyí tí ń fọmọ òwú sóde ọrùn ọmọ òwú ló yọ títí lọmọ òwú dọ́kìnrin ó ti ṣe 40 wàá ṣe 100 ilé ọmọ Ẹlẹ́kìtì kété o. ọmọ Ẹlẹ́kìtì kété ọmọ olókè kan òkè kan ilé ọmọ olókè méjì takọtabo lórí ara wọn ìwọ lọmọ olókè gun àfẹ̀yìntì ọmọ alágogo ìjìlú gbìnrín ọmọ Ẹlẹ́kìtì kété o. ó dilé ọmọ December 20 ọmọ nífọ̀ owó ṣe káfí àṣàbíàndé mi
Beyonce of VA Mami Wọ̀ta ọmọ ìgbọ́nà ní gbogbo wọn. Ìwọ́n lọ́mọ olùkọ́ àláyélú. Ọmọ olùkọ́ àláyélú ṣe ni mo lọ́tẹ́tẹ́ mọ̀ mú jọba mo làlàlà mo ìjòyè mọ̀jẹ̀. Òpèrè ọwọ́ níyà ò gbọ́dọ̀ nǹkan òwe. Bàbá yín lò pé èrè ọwọ́dì ò gbọ́dọ̀ kún ẹ̀gúsí. Ilé ọmọ ẹrú olùkọ́ kí mọ̀ ń sùn Àjàgùnà ó gbọ́dọ̀ mọ́dọ̀ òòyè. Èmi sọ olùkọ́ pẹ̀lẹ́ o mo sọ olùkọ́ pẹ̀lẹ́ kí n lè lówó lọ́wọ́. Àṣàbí tí ń sọ olùkọ́ pẹ̀lẹ́ wà kọ́lé wà bímọ lémọ ọmọ olùkọ́ pẹ̀lẹ́ o. Nafisat Yàyà ó ti pa dọ́tà lónìí. Wàá ṣèbí ìsìtòwó tán ọmọ láláyé ikú tí ń ṣe ìbàlẹ̀ ọ̀rọ̀ nínú ayé. Bíọ́dún Ọlátóyè ọmọ wọn lẹ́ẹ̀kìtì kéde ọmọ olóòkè méjì takọtabo lórí ara wọn ọmọ olóòkè kún àfẹ̀yìntì. Ọmọ December 21st Olúfẹ́mi Aláò ìgbàlẹ̀ rẹ̀ lẹ́ni àwọlé rẹ̀ lẹ́ni. Ọmọ December 22 Oyèbímpé Ọlátóyè nílé lẹ́ẹ̀kìtì kété ọmọ òkè kan ọmọ olóògbé méjì dángọ́dábò lórí ara wọn ni. Ọmọ December 23rd Queen Latifat ọmọ Abẹ́òkúta ìwọ lọmọ táyáyáyá wò wọn táyáyáyá wò wọn wò wọn ti ká máa rojú kóró aṣọ tó wù wọn ni wọ́n rò. Ìwọ ọmọ kúkú burẹwà lóbìnrin ilé ọmọ lọ́jọ́ ìbí ó máa wọ́ọ̀dù o. Ọmọ December 24th fún mi ọmọ olówó dúró ọmọ ajífẹ́ pèsè rẹ nìyẹn o. Ewé ọdún yín ló balẹ̀ tóró gángo ògógó yín ló balẹ̀ tó sì rò gbàngbàng. Abíọ́dún ọmọ Yusuf aya Pétérù nílẹ̀ Ìyìn Èkìtì. Ìwọ́n lọ́mọ òtó ọmọ àǹkóró ọmọ èso oríta ògiri òkè. Ilé ọmọ ọ̀gá ògo Adébísí Àtinúkẹ́ o. Adéyẹmí ilé ọmọ Òdó níyàn ọmọ nílà méjì àmúṣẹyẹ. Ọ̀túnba Bọ́bá Ògúnwà àwọn lọ́mọ December 25 àwọn lọ́mọ tí ìlàrọ̀ ọmọ orí gbogbo. Mo ní ṣé kí n wá ṣe pé sọ́ra mi ni ìwọ lọ́mọ kìmí ń lówó kìmí ń lọ́lá kìmí ń lọ́sùn ọmọ ìtẹ̀jẹ̀ òye ọmọ kò dúdú bọ̀ lọ́jọ́ tí bàbá yín mú wọnú ọkọ̀ sóhun ló wá ṣe di funfun nẹ́nẹ́. Wọ́n ní bá kẹsàn-án ó bá wá gajùgò bí wọ́n ò gajú kùkùté bí bàbá yín bá wà ní ìbọn àmúlé wọn kékeré ọdẹ ni wọ́n ń ṣe. Òní nìyẹn ọmọ nǹkan ọ̀dànù lóṣù ọmọ lọ́jọ́ ìbí Àṣàbí àdé mi o. Mo tún ráyọ̀ ọmọ wọn ní ìlú Abẹ́òkúta. Ìwọ lọmọ mú lóró òǹkẹ́ o. Àní nàmúnàmú lóró kùkùnkù ọmọ lóró gbági lóró ń pọ̀pẹ̀. Olúwayẹmísí Àjọkẹ́ Adé ọmọ Òjó òye níran. Ìwọ lọmọ Ọ̀yọ́ Aláàfin Òjó pàṣẹ kẹrẹ mọ́dẹ ọmọ Àtìbà. Ọmọ Ọ̀yọ́ Aláàfin àkọ́kọ́ èyí tí mẹ́rin jáde o. Ó mọ̀ pàdé yín ní Wednesday Bíọ́lá ọmọ wọn bójú sọ̀wẹ́. Àríkàdé Yúnísà ọmọ Táyọ̀ ẹ̀pẹ́ ni wọ́n aláàárọ̀ ọmọ Ògúnmọ́dẹ́dẹ́ ọmọ wọn fẹ́jà jẹ ni. Ó dilé ọmọ lọ́jọ́ ìbí ọmọ December 29 HURPSY aka HURPSY Image Ẹlẹ́kìtì kété nìyẹn ọmọ Ẹlẹ́kìtì kété. Ìwọ̀n lọmọ Odúọ̀là ọmọ ẹkùn tó fi torí ọmọ ẹkùn tó fi
tìrù wọ́n sì ṣeré orí ìgbà. Mọ́mísì Sẹ̀lílátù ọmọ Ṣómọ̀ọ́rìn 29 ní gbogbo wọn. Ẹ̀gbọ́ ẹ̀tọ́ ẹ̀fọ́ èrìgì ìjòbí. Káwùsára máa gbọ́ o. Ọmọ Yẹ̀kínì máa ń gbọ́ ohùn ẹnu mi ọmọ yọmọ láàbí ojó pàṣẹ kẹrẹmọdé ọmọ àti ìgbà. Ìwọ lọmọdé yìí tí ń ṣe bíọ́lá ọmọ ẹ̀yìn wọn wá sí bòjò sọ̀wẹ̀. Ọmọ bòjò sọ̀wẹ̀ bí èèyàn wá lọ sí ọmọ onílẹ̀yìn ọmọ ẹlẹ́rú tó lérú gbà sọ ni. Ó di ilé ọmọ December 31st Quadri Abíọ́dún ọmọ Ìjẹ̀bú Òde ni wọ́n o. Wọ́n ní bó bá wù Jẹ̀bú ṣe láwọn ẹni rẹ̀ ní wíníwíní. Bó bá wọn wù Jẹ̀bú àwọn ẹni rẹ̀ ní wíníwíní. Bó bá sì tún wù Jẹ̀bú àfẹ́ni rẹ̀ tó kù sọ́dún Àgẹ̀mọ ilé ọmọ alágẹmọ wọn bí ijó wíníwíní. Ẹ sì jẹ́ wọ́n máa fèyí ṣàṣe lọ. Gbogbo ọmọ lọ́jọ́ ìbí o. Ẹ gbọ́ ẹ̀tọ́ fèrègì ìjòbí. Ẹgbẹ́lẹ́gbẹ́ DCB àwa lọ́lọ́run fún. Ẹgbẹ́lẹ́gbẹ́ DCB àwa lọ́lọ́run fún o. Kò dìgbà tí a bá ń ṣe àmẹ̀bọ. Kò dìgbà tí a bá ń ṣe àmẹ̀bọ o. Ẹgbẹ́lẹ́gbẹ́ DCB àwa lọ́lọ́run fún.